birthday to His Royal Majesty Ọba Engineer Kabir Adéwálé Ṣótóbi Adégoru Ṣẹ̀fáì Àyẹ́ngúnrẹ̀ Ọ̀gbẹ́gbẹ́lẹ̀ Kòròdú ìlú Fẹ́mi lọ́ba báwo lẹ máa rọra olóríire bàbá mi ẹni rí ẹni àtàtà. The paramount ruler of Ìkòròdú division ìwọ ni kábíyèsí ìwọ ni. The chairman Ìkòròdú divisional chieftaincy committee ìwọ ni kábíyèsí ìwọ ni. And the first vice chairman Lagos State Council of Obas and Chiefs ìwọ ni kábíyèsí ìwọ náà ní ìlú Fẹ́mi lọ́ba ìlú fẹ́ ọlọ́ba lóòótọ́ ìlú fẹ́ olóyè gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ní ọbẹ̀ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọbẹ̀ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọbẹ̀ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọba ìlú kékeré ọkọ̀ ìlú bàǹdàbàǹdà ọba Ìkòròdú ọ̀gá ará oríwú ọba Adéwálé o máa pẹ́ láyé ojú rẹ̀ ò sì ní rí